níbi ẹni tí sọ̀rọ̀ tí wọn ò ti parọ́. Mo ṣe fídíò lórí wípé ẹni tí ó replace èèyàn tòsí ló wà. Mo wá sọ wípé tí ò bá ṣe tòsí ló wà nígbà ìyàwó kú, tọkọ wá ṣe láàrin oṣù méjì tí ó mú ìyàwó mi wọlé, tóyún tí ń bẹ lára obìnrin tó mú wọlé tó ti pósù méje, ṣé ó ṣe bẹ̀rẹ̀ sí ń fẹ́ ni àbí bó lóyún oṣù méje ló ṣe correspond sí ìyàwó tó kú láàrin oṣù méjì? Ìyẹn ni kó ti lóhùn pamọ́, ó fi pamọ́ síbẹ̀ nígbà ìyàwó kú ó wá fi replace ẹ̀ pé kò sẹ́ni tó wọ̀ tí kéèyàn ó ṣe kíni kéèyàn ó parẹ́ lé lórí yálà ọkùnrin ni tàbí obìnrin. Lẹ́ni wá sọ wípé ìbẹ́nú obìnrin náà ìbẹ́ńbẹ́ níbi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tí ò ti tẹ́ ẹ ti parọ́, lóbìnrin kan ló bá DM mi jọ́ kan, bóyá kò ti mọ́ lọ pò bóyá bí 6 months báyìí bóyá ọdún kan, ló bá kó tán ayé rẹ̀ ló sọ ọkọ kú kò èpòsù 6 ní bá ń béèrè lọ́wọ́ mi wípé ìgbà wo ni àwọn tán bá ti tẹ̀lé mi tipẹ́tipẹ́ wọ́n ti gbọ́ story ìgbà wo ló ń lè bẹ̀rẹ̀ kú làlà kúkú làlà padà. Lẹ́ẹ̀ma wò wípé sọ ọtí ní ń pamọ́ tẹ́lẹ̀ ni, ṣé ọtí mọ̀ pọ́kọ́ òkú ni tó fẹ́ bẹ̀rẹ̀ ká làlà kúkú làlà láàrin oṣù 6, àbí nínú ilé opó náà ni ọtí rẹni tó fẹ́ àbẹ́ni tó fẹ́ fẹ́ inú fámìlì náà ló wà. So ìyẹn ni wípé ẹnìkan ti wà níbì kan tẹ́lẹ̀ tó ti fẹ́ bẹ̀rẹ̀ eré àníyàn. Kódà ó tún béèrè lọ́wọ́ mi wípé bí píríọ̀dù wo lobìnrin lè dúró láti sọ pé ó fẹ́ lọ́kọ mi. So bó ṣe wọnú ara wọn náà ni, bó ṣe wà ní líìkì ló wà ń gbàǹjà, bó ṣe wà nú ọkùnrin náà ló wà nínú obìnrin. Ẹ parọ́ òótọ́ lẹ sọ, kò yé báyìí ní ìsìn Alájíkẹ́rí iná.